ẹ̀yin olóríire olólùfẹ́ Àkọ́ TV ẹ jẹ́ ká gbàgbé kí ló ń ṣẹlẹ̀ láàrin ọba orin pẹ̀lú àáfàá Súnà lásìkò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo fẹ́ bẹ̀ yín ni ẹ gbọ́ ọ̀rọ̀ tí àáfàá Básítì yìí àpọ́nlé ànábì ẹ gbọ́ nǹkan tí máa yìí sọ láti òkè délẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ gbọ́, tó bá jọ náà lè máa fún yín ní ẹ̀bùn fún weekend. Ẹ jọ̀ọ́ ẹ gbọ́ ọ̀rọ̀ yìí. Ẹ subscribe sí Àkọ́ TV, ẹ like, ẹ dẹ̀ share, ẹ comment, ẹ jọ̀ọ́. Bí Ọlọ́run ti gbé ayé kalẹ̀, ọ̀nà tó gbàgbé kalẹ̀ jẹ́ ọ̀nà kan tí olóye gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ níbẹ̀, torí pé bá a bá ti ń gbé ayé sí sísẹ̀mù ayé nìyẹn, bó bá ṣe ń gbé bẹ̀ sí bẹ́ẹ̀ ló ṣe máa gbọ́n sí. Èyí tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ò fi gbọ́n, ìṣẹ̀lẹ̀ aláìgbọ́n ló ṣẹlẹ̀ séèyàn tó wá dẹni tí ń gbọ́n. Mọ́ wulẹ̀ gbọ́n, ọgbọ́n ló gbọ́n níjọ́ tó yẹ kó gbọ́n. Ọmọnìyàn wọ́n ń pe kinní kan nínú ìbánisọ̀rẹ́ àti ìbániṣe láyé, wọ́n ń pè ní ààyè ìjà. Bọ́rẹ̀ ṣe rí ó dùn tó, kó kúnjú tó, kẹ́ẹ̀pọ̀ tó lábàáṣe, fààyè ìjálẹ̀. Ọmọ ìyá mi, tó o bá fi ààyè ìjálẹ̀, òkété èrè ó padà bára rẹ̀ nígbà alátẹ. Tó bá gbàgbé ìbòsí, yóò wá lọ káwọ́ lérí pé ṣé tòun ò ta, mọ́ wulẹ̀ káwọ́ lérí o. Kọ́kọ́ jòkó kó fọwọ́ lẹ́rán. Ipe ìrìn àjò tí mò ń bá yàn rìn yìí, ọ̀rẹ́ tí mò ń bá yàn ṣe yìí, ìbáṣe mi àti lágbájá, ǹjẹ́ mo fààyè jálẹ̀? Ibi o ti ra gàárì, ibẹ̀ náà ló tún ti dúró ra ṣúgà. O ti play ayò rẹ sọ́wọ́ wọn. Mọ́ play gbogbo ayò rẹ tán. Ẹni tó o bá ti mọ̀ tán mọ́ sọ tán nípa rẹ fún un. Nítorí pé èèyàn ṣòro. Ẹnu ṣe méjì, ẹnu èèyàn. Báyé bá gé èèyàn gẹ́lẹ́dẹ̀, ẹni ó rọra yọ, ẹni wọ́n gbé gẹṣin, wọ́n padà já bọ́ọ̀lẹ̀ ẹlẹ̀ ni. Ọmọnìyàn nínú ìjọṣe ààyè ìjà, rí pé òun fi sílẹ̀ nínú ìbáṣe. Ọ̀rẹ́ mi lówó, àbá náà, ó kọwọ́ bepo, àbá alá. Ọ̀rẹ́ mi ló pa odidi màálù, èyí tó dẹ́kù ni pé àbá jẹ́ kọ́ ló kù kó o tó bá jẹ́. Kí ni ìwọ náà fẹ́ háàdì sí màálù tọ́lẹ̀ rẹ pa àti àsè tó gbé kalẹ̀ bí ojú báàgì pure water 3 lọ? Ìwọ náà fi kún tọ̀rẹ́ rẹ olówó níjọ́ tó náà gbé nǹkan kalẹ̀. Òun fààyè ìjálẹ̀ nu nítorí pé níjọ́ tó oore bá ń wọgbó lọ, ìrègùn ni wọ́n fi máa pè é padà. Ọmọnìyàn máa fààyè ìjálẹ̀ bí gbogbo ẹ̀ ò bá yé ẹ. Ṣe bó rí ọ̀rọ̀ ogun Amẹ́ríkà, Israel àti Iran tí wọ́n ń jà lọ́wọ́lọ́wọ́. So mọ̀ wípé wọ́n ti call for ceasefire báyìí, ipe kí wọ́n dá ogun dúró fọ́sẹ̀ kan gbáko. Kí ló jẹ́ kí Iran ò ní power? Kí ló jẹ́ káwọn náà ò ní value níwọ̀nba bí wọ́n ti kéré tóun? Wọ́n ní nǹkan kan tí wọ́n ń pè ní Strait of Hormuz, tó jẹ́ pé bí wọ́n bá gbé ẹrù kọjá, epo ni o àbí nǹkan míì, yóò kọjá lórí ọ̀dọ̀ tiwọn náà. Ìwọ ò lọ́dọ̀, ìwọ ò níbì kan tí wọ́n máa bọ̀wọ̀ mọ́ ẹ lára. Ó ní kinní kan tí wọ́n máa wò yí pé síjọ́ ń bá lágbájá jà, ṣé value yìí ò ní lọ lára mi? What is your value, or what are your values that you are adding to the life of people around you? Ǹjẹ́ wọ́n náà ní nǹkan kan tó ń háàdì ní value sínú ayé ẹni tó jẹ́ wípé ò ní ṣe gbogbo nǹkan fún ọ ní gbogbo ìgbà? Gbìyànjú bí ojú kínkínní lọ. Ìwọ náà gbìyànjú àti máa háàdì value sórí gbogbo ọ̀ràn abánijà láyé. Ní máa mọ ìjagun ẹni tó bá dẹ̀ ń bá ní du oyè táyé ò fi tán kò ní fọ̀nà lè baálẹ̀ hàn ni. Tí Iran ò bá lọ ní Strait of Hormuz lọ́dọ̀ wọn, Amẹ́ríkà lè sọlẹ̀ ẹbẹ̀ dérú. Àwọn náà ní kinní kan tí wọ́n sọ wípé èmi náà ó bàjẹ́ o. Má bá ẹni tí ò ní tó lè bàjẹ́ ṣe. Tó o bá lọ bá ẹni tí ò ní tó lè bàjẹ́ ṣe, yóò bá tiẹ̀ jẹ́ tán, yóò wá pàtẹ́wọ́ fúnra rẹ̀. Tó o bá rí pé o ní value, ẹni tó bá súnmọ́ jẹ́ kó ní irú value tí wọ́n náà ní, tó fi jẹ́ wípé kódà níjọ́ tí ìbáṣe yín, ìbáṣọ̀rẹ́ yín, ìbárìn yín tí ò bá ní jọ gbà mọ́, kálukú ó sì máa bẹ̀rù pé ìgbọ́dọ̀ báyé rẹ̀ jẹ́ torí yóò báyé tèmi náà jẹ́ padà. Ọmọnìyàn olóye ni mò ń bá wí. Mo lérò pọ̀rọ̀ ti yé ẹ. Fààyè jálẹ̀ ò bẹ́ẹ̀ ti rí ẹ fẹ́ ra yín tó, nítorí pé ọ̀rẹ́ òní ó lè di ọ̀tá lọ́la. Salamu alaikum.